Jẹ́nrọ́lá apá kejì. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Jẹ́nrọ́lá. Sinimá yìí jẹ́ sinimá kan tí ó dùn púpọ̀. Bákan náà ni àwọn ìlúmọ̀ọ́ká àti àgbààgbà òṣèré kópa nínú rẹ̀. Ibẹ̀ láti rí Yínká Quadri, Àbẹ̀ní Àgbọ́n, Dìgbòlùjà, Tíyà Ọdẹ́bọ́lá, Òjó Pàgógó, Bọ́sẹ̀ Akínọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí sọ nípa ìlú méjì kan pẹ̀lú ọmọ ọba ìlú yìí tó jẹ́ pé àwọn ìlú méjèèjì yìí ò fararọ. Àwọn ọ̀gára ọlọ́ṣà ń da ìlú kan láàmú. Bákan náà sì ni ọmọ ọba ìlú kejì ni ó jẹ́ ogun fún wọn nínú ìlú yìí. Lẹ́yìn tí ọba yìí kú ni ọmọ ọba Ajíbádé ní òun ni ọba tọ́ sí, pé òun gbọ́dọ̀ jọba lẹ́yìn ikú bàbá òun. Àmọ́ tí àṣà àti ìṣe ìlú yìí ti fi ẹni tí yóò jọba hàn. Bákan náà àwọn olóyè sọ fún pé irọ́ pé òun kọ́ ni ọba tọ́ sí. Ìdí nìyí tí ó sì fi pa gbogbo àwọn olóyè tí wọ́n sọ fún pé kò lè jẹ ọba, tí ó sì kù olóyè òsì nìkan. Eléyìí ni olóyè òsì rí tí òun náà sì fi wá bá pé òun gbà fún pé òun ni yóò jẹ ọba. Bákan náà ni ó sì tún lọ mú ọmọ olóyè ọ̀tún tí ó pa pé òun yóò fi jẹ olóyè ọ̀tún tuntun tí ó bá gbà láti fi òun jẹ ọba. Bákan náà ni sinimá yìí parí sí ibi tí olóyè òsì àti àrólé ọ̀tún pé ní òrùjọ́ kan pé kí àwọn gbé adé lé lórí ní òru yìí, pé tí ó bá fi lè gba adé ní òru yìí, pé bí ilẹ̀ bá mọ́ kò sí ẹni tí yóò yẹ lọ́wọ́ rẹ̀ wò, pé ó lè máa pàṣẹ lọ bí ó ṣe wù. Báyìí ni wọ́n gbé adé lé lórí tí ọ̀run sì bẹ̀rẹ̀ sí ní wọ̀ títí tí ó fi ṣubú lulẹ̀. Báyìí ni apá kìíní sì parí sí ibi báyìí. Àmọ́ ohun tí a máa retí ní apá kejì ni pé ǹjẹ́ Ajíbádé kú? Kí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣe nígbà tí ó kú pẹ̀lú àwọn olóyè méjèèjì? Bákan náà ta ni ó padà jẹ ọba inú ìlú yìí? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà a máa retí apá kejì sinimá yìí láàárín ọ̀sẹ̀ méjì sísìn yìí. Ó tún dijọ́ mi ọjọ́ rí.